ó yà ẹ́ lẹ́nu àbí ẹ wo ẹ jẹ́ kí àwọn ènìyàn ẹ jẹ́ ká máa kíra wa káàsán lọ́jọ́ ti tòní ẹ wo àkànṣe ètò òun ni à ń ṣe lórí Adùn Yorùbá TV ní ọ̀sán yìí ẹ wo akíra wa akú òǹgbẹ o akú òǹgbẹ o akú òǹgbẹ o akú òǹgbẹ o òǹgbẹ so òǹgbẹ lọ gbogbo ẹ̀yọ́ ọmọ ìyá wa ẹ̀rí mo lágbára abáwá Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí yín dáadáa wọ́n ní ká kí yín wọ́n ní ká ṣe yín ṣùgbọ́n ẹ̀wọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ ti abáwá Sulemani Ẹgbẹ̀jì bá a ṣe ń sọ lọ́wọ́ ẹ wo ta ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ tó bá mẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ máa táìpù ẹ̀ wọ́n tó bá ti mẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi máa táìpù ẹ̀ abáwá Sulemani Ẹgbẹ̀jì wọ́n ti kẹ́kù fún wa lọ́jọ́ ti tòní wọ́n ní ẹ̀bùn ti pọ̀ jù pé ká kó ẹ̀bùn kó kúrò lẹ̀ promo náà tún lọ lórí gbogbo àwọn product wa Wasiu àti lawafin ẹ wò ó lọ ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó bá ti mọ̀ máa táìpù ẹ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ kọ́ wá mi kí àwọn èèyàn náà ká kọ́ fún mi àwọn èèyàn tẹ̀ dá ìmọ̀ náà ẹ̀kọ́ wá mi kí àwọn èèyàn. wọ́n lẹ́yìn èèyàn ọba olóńgbẹ lọ́dọ̀ yẹn sẹ́mọ̀ pé náwẹ̀ làwà ẹni wa tó bẹ̀rẹ̀ ló máa rògbìn ẹ bá mi sá mi. ojú ọmọ ẹ tó wà bẹ́ẹ̀ tó o bá ti mọ̀ máa táìpù ẹ̀ ta ló wà lórí ètò lọ́jọ́ ti tòní ìwọ kan sọ ẹ tó wà lórí ètò tó o bá ti mẹ tó wà lórí ètò gbọ́ mi ìwọ tó wà lórí Adùn Àṣà Yorùbá TV ní o ìwọ tó wà lórí Adùn Àṣà Yorùbá TV ìgbà wáṣẹ̀ tó wà níbi bẹ̀ gbọ́ mi táìpù ẹ̀ sọ ẹ tó wà lórí bíbẹ̀ tó o bá ti sọ ẹ tó wà lórí bẹ̀ dọ́sọ̀ dárúkọ wọn tó o bá ti dárúkọ wọn ọlọ́gbọ́n 2000 ti wà fún ẹ bàbá wa kó fún wa lónìí ni Aláàjì Sulemani Ẹgbẹ̀jì wọ́n kówó kalẹ̀ ní bàmù wọ́n ní ká pín fáwọn èèyàn wípé kú òǹgbẹ ní owó rẹ̀ ìwọ kan sọ tó wá ti sọ ẹ wò ọ̀gájọ wà bí pẹ̀lú wa lọ́jọ́ ti tòní ọlọ́gbọ́n a máa sẹ́ndì ìwọ wo ta ló wà lórí ètò yìí ta ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ìwọ kan sọ orúkọ wọn ẹ tó wá fi kí àwọn èèyàn lẹ́ẹ̀kan sí kó tó fi lè mọ̀. wọ́n lẹ́ yàrá àlẹ́ ṣàlàfíà ṣálẹ̀ wà o gbogbo lè ń kọ́ ṣàlàfíà ṣálẹ̀ wà o gbogbo sẹ́dá bá ń ṣe ìjàmọ́ ṣẹ́ṣẹ́ torí ní lárí ta ló mọ̀ látọ́nà torí kò sẹ́dá tàdé rògbìn mọ́. orí ẹgbẹ́ ìwọ bàbá yìí ọjà ọkọ̀ ti jẹ́ 2000 ọkọ̀ tán ọmọ ńlá lọkọ̀ àmọ̀pọ̀ ọmọ ńlá ló wà lórí ètò kí lórúkọ rẹ̀ ọlọ́mọ ńlá àmọ̀pọ̀ ọmọ ńlá mi sáwọn àmọ̀pọ̀ ọmọ ńlá ló wà lẹ́gbẹ̀ẹ́ wa ni kí lórúkọ ọmọ ńlá pátá wo ló ń kọ ẹ wo ọmọ ńlá ti wà pẹ̀lú wa lọ́jọ́ ti tòní nǹkan tẹ́ kàn máa ṣe fún mi ni pé ẹ máa share ètò yìí ẹ máa share rẹ̀ dáadáa ẹ jẹ́ kó kan gbogbo àwọn èèyàn ṣe eré ètò tòní mo fẹ́ kó kan Saheed Òṣùpá mo fẹ́ kó kan lára bàbá ni jàgàbá o bàbá ẹ̀wẹ̀ jẹ́ kówó lẹ̀ bàbá jàgàbá o owó méjì fẹ́yìn kan mo fẹ́ kó kan wọ́n lára gbogbo àwọn olórin pátápátá mo fẹ́ kó kan Pasuma mo fẹ́ kó kan Saheed Òṣùpá mo fẹ́ kó kan Tawẹ́wẹ́ mo fẹ́ kó kan ti Ìbàdàn yìí náà ti ń jẹ́ gbogbo àwọn olórin pátápátá mo fẹ́ kó kan wọ́n ẹ wo ọba ńlá ó ti wà ní orí lọ́jọ́ tòní ṣùgbọ́n ọba Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ wípé ogun àwọn ògùn wa promo ń lọ lọ́wọ́ báyìí o ọlọ́gbọ́n ń lọ lọ́wọ́ sáà ẹ bá mi dárúkọ yín gẹ́gẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà tó wò wá. Alabi Ajibola lórúkọ mi ń jẹ́ àkọ́bí Òṣùpá láráyé mọ̀ mí sí gbogbo ayé náà pé mi náà jẹ́ dòdò orin wa orúkọ mi ò yí padà Alabi Ajibola ọmọ ńlá àkọ́bí Òṣùpá láyé mọ̀ mí sí. ẹgbẹ́ mi àkọ́bí Òṣùpá ó wà ní agbára pẹ̀lú wa lọ́sẹ̀ ti tòní lásìkò tá a wà yìí gbogbo ẹ̀yin tẹ́ wà ní òyìnbó ẹ máa bá ọmọ ńlá sọ̀rọ̀ live and direct lọ́jọ́ ti tòní ẹ wò ẹ máa pè wọlé tẹ́ ẹ máa bí wọlé àwọn ìbéèrè lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣùgbọ́n ẹ má gbàgbé apasiwa ó ti wà ń bẹ̀ àwọn míìkì àwọn oríṣiríṣi àwọn ẹ̀bùn gbogbo ilé máa jẹ̀bú ẹ̀ lọ́jọ́ ti tòní bí ògbó ṣe ń jẹ́ ti tọ́ náà sáà àmọ̀kú ògbẹ́ tí ògbẹ́ ń lọ ògbẹ́ ń lọ ògbẹ́ ń lọ dáadáa káàtì ẹ̀ kọ́kọ́ fi lè mọ̀ máa kí káàbọ̀ sórí ètò ìlọ́jọ́ ti tòní ẹ kọ́kọ́ gbà náà àfúyín àfọ́fà wọn lọ ní ká fún yín jàlámíà ni wọn dáwọn gbádùn orin yín
àwọn gbádùn ogun bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ wá gbọ́ Alhaji Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n tún ní ká fún yín ní tẹ́ẹ̀kínú ẹsẹ̀ àbá kó dání báyìí ẹsẹ̀ àbá kó dání ẹ wò ó mo tún fún yín ní tẹ́ bá ti sínú tán ẹ tún fún yín báyìí ẹ wò ó lọ́jọ́ ti tò ní ètò iṣẹ́ kí ni ètò ìlágbára ẹ gbọ́ mi sáà kí ló gbé wá sórí ètò yìí a gbọ́ wípé àwọn kankan ṣe kí ni àwọn kankan fẹ́ ṣẹlẹ̀ ẹ káwọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló jáde kí lè pòpọ̀ tó ti jáde lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ náà bá ń sáré àsáré kó ṣàṣeyọrí o wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn ayé sì mọ̀ táwọn ayé ń retí ti pẹ́ káwọn rẹ́kọ̀dù kò ṣe. àmọ́ nísìnyí rẹ́kọ̀dù mi ti jáde ayé ń gbọ́ olórí afẹ́fẹ́ káàkiri ó ti káàkiri àgbáyé ṣùgbọ́n bá ayé ṣe ń gbọ́ ọ̀pọ̀ èèyàn kọ́ ní ọmọ táìtù ẹ̀ Yorùbá Nation mú pé táìtù ẹ̀ Yorùbá Nation táìtù ẹ̀ ń jẹ́ Yorùbá Nation ní táìtù rẹ̀ ń jẹ́ ẹ gbọ́ mi ìwọ tó bá fẹ́ ká play orin yẹn ìwọ kan táìpù ẹ̀ pé mo fẹ́ ká kọ́ mo fẹ́ ká gbọ́ orin yìí o ìwọ kan táìpù ẹ̀ share program yìí gbọ́ mi ìwọ tó wọlé bọ̀bọ̀ tó ti ẹ̀kọ́ share tó ti ẹ̀kọ́ gbá yẹn náà táwa ti parí ètò send account number ọkọ̀ send 2000 sí ẹ ọlọ́ngbọ́ látọ̀dọ̀ ọba Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ìwọ tó fẹ́ ká play rẹ̀ tó lè fẹ́ máa share ètò yìí share ètò yìí sáà kí ló dé kí lè rò débi Yorùbá Nation tẹ́ fi fún ní táìtù. ẹ sẹ́wọ̀n pé ká tá ń pè lórin ni pé kó lórin jí kó má sùn rárá o ní tá ń pè lórin ni pé ń tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ téèyàn mú tó sọ lórin. àwọn táwọn gbọ́ tí mo ṣe rẹ́kọ̀dù mi tó mi jẹ́ Yorùbá Nation gbogbo wa la mọ̀ tó ń lọ ní àgbáyé nípa Yorùbá Nation òun ni mo pò pọ̀ ni mo fi ronú pé kí ni tá ń pè lórí ìkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ téèyàn mú tó sọ lórí ìdẹ́ nìyẹn tí mo fi sọ rẹ́kọ̀dù mi ní Yorùbá Nation. Yorùbá Nation ọlọ́gbọ́ tá a bá ní èèyàn ní ẹ̀bùn ló jókòó tì mí yìí ẹ̀bùn ńlá Yorùbá Nation ṣé ń pàtó rìn yìí wá jáde ṣé wàhálà ò tí ì ṣẹlẹ̀ wípé ìwọ ọmọ yìí kí ló tó fi kọ́ Yorùbá Nation kí ló dé kí ló ṣẹlẹ̀. bàbá wa mọ̀ pààrọ̀ ká mọ̀ tọ̀rọ̀ wa kò sí wàhálà gangan fún mi. torí sáà tí mo ṣe ni kò sẹ́ni gbọ́wọ́ akínkọrin Yorùbá Nation. ṣùgbọ́n wọ́n mi mú kan fínú bẹ̀rẹ̀ ṣe ká kọrin lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí kẹta fi kọrin yẹn nìyẹn ẹ wá gbọ́ mi Yorùbá Nation gbogbo alákìgbé Yorùbá Nation lóòótọ́ ẹ gbọ́ mi olóyè Sunday Igboho kílẹ̀ yìí kọ sínú orin fún ṣé olóyè Sunday Igboho sọ wà nínú orin tẹ́ ẹ kọ. olóyè Sunday Igboho wà nínú orin tí mo kọ tó róhùn lórí tó dìbẹ̀ mú gangan. ẹ wo àdìpílẹ̀ orin yìí ẹ wà ní jẹ́ kẹ́kọ̀ọ́ ẹ máa share program yìí ẹ dẹ̀ máa sọ pé ẹ fẹ́ gbọ́ ẹ máa sọ pé ẹ fẹ́ gbọ́ ẹ máa sọ pé ẹ fẹ́ gbọ́ ẹ gbọ́ mi ìwọ náà máa béèrè lọ́wọ́ wọn wàá pè wọlé ìwọ lọ ra káàdì gbọ́ mi ìwọ náà lọ ra káàdì wàá pè wọ́n wọlé live and direct láǹṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ máa share program yìí ẹ dẹ̀ máa like ẹ wọ́n gbẹ yẹ ọmọ yẹ wá nǹkan kò ní ṣe bí òkò ṣe ń jẹ tọ́nà sáà Yorùbá Nation ojú ẹ ti ṣe àwo orí ẹ ti ṣe àwo kan rí tẹ́lẹ̀. mi ò sáwórí tẹ́lẹ̀ Yorùbá Nation lákọ́kọ́. ẹ ṣàwo kankan rí Yorùbá Nation yìí ní àkọ́kọ́ iṣẹ́ ẹ̀dá ọkọ̀ máa ṣe ṣùgbọ́n sà ojú yìí ti máa rí kẹ́tọ́ débi tẹ́ ẹ dé sà. bàbá bá máa pààrọ̀ ojú ti rí tó kò sáré tó fẹ́ gùn kẹyọ́lá tó ní rí wí lẹ́yìn sọmọ lówó tó jí sí ilé òwò. ojú ti rí ẹ dákun ǹjẹ́ láwọn kan tó ń gbowó fún yín lẹ́yìn pé owó rẹ̀ fi máa sẹ̀mí. ọ̀rọ̀ kọ̀ bọ̀ pé ká máa gbàgbé raṣọ fi jẹun. náni ó wà ní nàní ẹni lásán fún wa lásán àwọn tó ń fún wa lówó àwọn tó ní bàtà àwọn ń fún wa wọn náà wá fóònù gan fún wa náni o ohun tá ní ìlànà ni. lónìí a máa náwó ní dọ́là ọlọ́gbọ́ gbogbo ẹ̀yìn èyàn tẹ́ wàá lọ òyìnbó ẹ máa ná ọba orin ẹ máa ná ọmọ ńlá ẹ máa ná ní fóònù ẹ máa ná dọ́là ẹ máa ná mọ́tò lónìí ṣé tó bá gbé mọ́tò fún lónìí ẹ máa gbá bẹ́ẹ̀ nígbà. bàbá táwa gbé mọ́tò fún mi inú mi á dùn máa dúpẹ́ tó rọ̀ nàbà wọn tó jẹ́ pírọ́blẹ́mù fún mi. mọ́tò ló jẹ́ pírọ́blẹ́mù fún yín ẹ wo ó ti bí yá lónìí o ó ti bí yá.
gbọ́mi ìwọ tó wá ń lo òyìnbó bí ògo ṣe ń jẹ́ ti tọ́lọ́ ìwọ tó lọ ń ràn lọ́wọ́ wọ́n ti rí gbogbo àwọn èèyàn ti wọlé ẹ mọ̀ ṣe o ṣùgbọ́n ẹ máa ṣe ètò yìí Ibrahim Soliu bàbá ọlọ́mọ láti ìlú Canada àwọn náà ti wọlé ẹ mọ̀ ṣe o a mọ̀ dúpẹ́ ẹ wo ọba orin lónìí bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ ẹ máa gbé mọ́tò lọlé ẹ sàmì bàbá Sulemani Ẹgbẹ̀jì ń wò wá gbogbo àwọn èèyàn ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn tẹ̀mí tó wà lamẹ́ríkà wọ́n wò yìí ṣùgbọ́n káfí lè mọ̀ torí àwọn tí wọn ò rí rárá káfí lè mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ń kọrin gidi ẹ kàn bá mi kọrin ẹ má ti lọ síbi Yorùbá Nation o ẹ kàn fún ẹ kọ́kọ́ bá mi kí gbogbo àwọn tó wù wá tó wọ̀ láì ẹ kọ́kọ́ bá mi kí wọn ká mi ṣàdúrà fún wọn. gbogbo yín táwọn mi lọ láì ẹ ṣe o sàmápẹ́ ẹ̀rọ wàwẹ̀ lára mi ní abẹ́rẹ́ pé mo ti rù gan ni àyẹ̀pọ̀jú mi ti kó wọnú wọn bá àwẹ̀ ni ṣàlàfẹ́ alẹ́ àwà gbogbo lè ń kọ́ná wo kò séèyàn tẹ́lẹ̀ rò pé mọ́. Yẹmi from London adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun o àwọn ará London ti wà ń bẹ̀ ẹ mọ́ ń bọ́ yín lọ. kò séèyàn tẹ́lẹ̀ rò pé mọ́ ẹni rò pé lẹ́ni ilé padà dógó èní lẹ́hún ò sẹ́ mọ́lá ni tọ́rẹ́ mi ọmọ tán ti rò pín rí láti ní kò lè dá. ẹ bá mi wá tó ṣe lẹ́ka nọ́mbà yẹn dákun ẹ bá mi wò ó. Bàbá lónìí nǹkan máa ṣẹlẹ̀ nǹkan máa gbé nǹkan mì lónìí ẹ kàn máa ṣí ààrẹ ẹ máa ṣí ètò yìí ìwọ tá a ránṣẹ́ tó ọlọ́sẹ̀ nìkan tẹ̀ abú ẹlẹ́pẹ́ inú àwẹ̀ làwọ̀ táwọn bá sọ̀rọ̀ jáde àṣé ó tẹ̀lé ni bàbá Yorùbá Nation ń la pe àkọlé orin yẹn sáwọn èèyàn ti wà mẹ́sàn-án ní pé sẹ́ni ká play rẹ̀ wọ́n ní ká play rẹ̀ ṣùgbọ́n àti ìmọ̀ bóyá máa play rẹ̀ ẹ jẹ́ ká gbà pé wọlé káwọn èèyàn pè wọlé tá a bá ti rí èèyàn márùn-ún tó bá ti lè pè wọlé pé ká play rẹ̀ ọlọ́gbọ́n á play rẹ̀ Yorùbá Nation ní àti àwọn kan sọ fún mi pé nínú orin yẹn pé ẹ kí olóyè Sunday Igboho ẹgbẹ́ sí lóòótọ́ ni. mo kí olóyè Sunday Igboho gan toró òun lórí tó di gbẹ̀yẹ̀ mú. Láwọn adé gbogbo àgbáyé ẹsẹ̀ fẹ́ mẹ́sàn Yorùbá Nation tẹ̀lé pé Sunday Igboho mọ́. Orí bẹ̀rẹ̀ kọ́ làwa ń lọ àkàsí ètò ọlọ́ngbọ́n ń lètò yìí lọ́jọ́ ti tòní 09020171999 nọ́mbà tó fi máa pè wọlé nìyẹn ìwọ náà béèrè ohun tó wá fẹ́ béèrè tó wá fẹ́ máa pa wọn ìwọ béèrè rẹ̀ 09020171999 òǹgbẹ́dẹ̀ ń lọ ṣé ayé engineer mi ṣe ní problem kankan ṣé ogun ẹ̀ wà ṣé no problem sáà àwọn ará London wọ́n ní ká máa kí yín àwọn ará UK wọ́n ní ká kí yín o hello ta ló wà ń bẹ̀ hello láti ìlú wo lẹ ti ń pè wá láti ìlú wo. Láti Èkó kí lẹ fẹ́ bèèrè lọ́wọ́ ọmọ ńlá ẹni kẹ́ kí ẹ ń gbádùn orin wọn ẹ ń gbádùn ká play Yorùbá Nation èyí ti jẹ́ ní àkọ́kọ́ ó dẹ́ ṣe wo so ògbẹ́ lọ lọ́dọ̀ yín ògbẹ́ lọ dáadáa ó dàgbò sú wàhálà tí bá ti wá sẹ́kọ̀ọ́ màá fún yín ní kí mo fẹ́ fún yín o màá fi tẹ̀sùbá àti bá ti wá sẹ́kọ̀ọ́ bógo ṣe jẹ́ tọ́lọ́ èyí ká ti pè wọ́n ní ká play rẹ̀ látẹ̀kọ́ ìwọ tó wà lamẹ́ríkà tó wà US ìwọ náà pè wọlé ká play orin rẹ̀ èyí ká play orin sáà ǹjẹ́ rẹ́kọ̀dù tẹ̀ ẹ̀sẹ̀ sí jáde hello ẹ ká sọ̀rọ̀ ta ló pè wá láti ìlú o. Láti Ṣàngó Ọ̀tà kí la fẹ́ bá wọn sọ kí la fẹ́ bá àlejò wa sọ o. À ń gbọ́ ẹ̀ẹ́kẹ́ ló bí pè wọlé sáà àní a máa mú nǹkan lẹ̀ lónìí ẹ̀yin sọ mo ní àwọn tó ń wò wá yìí ó kéré nínú nǹkan tí wọ́n lè ṣe mọ́tò ọ̀sẹ̀ tó kọjá náà gbé mọ́tò fẹ́ mi ọ̀sẹ̀ tó kọjá náà bù mí mọ́tò ọ̀sẹ̀ tó kọjá náà bù mí mọ́tò gbogbo ṣe ń jẹ́tọ̀ náà wọ́n á bù mí mọ́tò lónìí hello yà ta ló wà ń bẹ̀ láti ìlú o
láti Ìbàràpá. Ọ̀yọ́ state bẹ́ẹ̀ ni kí la fẹ́ béèrè lọ́wọ́ àlejò wa. Ká play orin Yorùbá nation ká play rẹ̀. Ẹ gbọ́ lónìí ẹ máa share ètò yìí ẹ máa share rẹ̀ ẹ gbọ́ bógo ṣe jẹ́ tó lọ́run ṣe ti gbọ́ ẹ máa share program yìí ẹ máa share rẹ̀. Sáà wọ́n gbé mọ́tò fún yín lónìí. Onílò ní jẹ́ ẹni ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn tó wà l'Amẹ́ríkà èèyàn márùn-ún ò lè dì papọ̀ wọ́n ra mọ́tò fún yín èèyàn kan máa ra mọ́tò. Hello ta ló wà ńbẹ̀? Hello yà ta ló sọ láti ìlú wo? Láti ìlú wo? Ramadan àwa náà ṣe Ramadan lecture ẹ jẹ́ gbẹ́nu wọn sọ̀rọ̀ àwa náà ṣe Ramadan lecture lọ́dọ̀ ọba ìlú Ìlọrin lánàá nǹkan tí ò jẹ́ kẹ́ fi rí wọn bíbẹ̀ nìyẹn o ẹ pé ilé ládàá ọkọ̀ máa ṣe ká tó ṣètà nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ṣé àbí báyọ̀ o ní bó ṣe wà nìyẹn o. Ẹ fẹ́ gbọ́ Yorùbá nation á gbọ́ Yorùbá nation ṣùgbọ́n ẹ dákun ẹ máa bẹ nẹ́tíwọ̀kì yìí kí nẹ́tíwọ̀kì yìí wà pa kí nẹ́tíwọ̀kì yìí dáadáa sáà ẹ kàn kọ́kọ́ díẹ̀ ká tó play rẹ̀. Hello ẹ ká sọ láti ìlú o. Network ni o sáà ẹ bá mi kọ díẹ̀ láàrin orin yẹn. Ní lásán láàrin orin Yorùbá nation àbí kí n kàn kọrin. Ẹ kàn kọrin Yorùbá nation Hello ta ló wà ńbẹ̀ láti ìlú o? Láti Port Harcourt ó yá ń gbọ́ yín. Àkọ́bí Òṣùpá ló wà lórí ìjókòó Àkọ́bí Òṣùpá ni. Ẹ ṣeun o. Ẹ máa gbádùn wọn dáadáa ọ̀gá jò ó. Ẹ máa gbádùn wọn dáadáa. Èyí náà organize so ẹ pè wọ́n abẹ́ ní lọ ni wọ́n á lọ ọlọ́gbọ́n wọn wá. Ká play Yorùbá nation ẹ̀yin náà fọwọ́ sí ká play rẹ̀ ọlọ́gbà àwọn èèyàn fọwọ́ sí a máa play rẹ̀ ṣùgbọ́n ẹ kọ́kọ́ díẹ̀ náà ká tó play rẹ̀. Wọ́n láyé tèmi ẹ̀ṣá tí ń gbọ́ mi ẹ̀ ti mọ tí mo dìwà kí mo dìwà tójú orin náà gan lọ. Àkọ́bí Òṣùpá tún ti gbé ṣe ẹ̀dẹ́ o. Tọmọdé tàgbà ni wọ́n ń jẹ dòdò orin wa. Bẹ́ẹ̀ni. Èmi náà kọ́ sí bọ́lọ́hún màá ní o. Ọlọ́run ni o. Ọlọ́run ni o. Nẹ́tíwọ̀kì má sórí kórì o bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́hún ó yá ẹ dákun ẹ bá wa play rẹ̀ ó yẹ ṣùgbọ́n kẹ́tí mo bá yẹ kẹ́sẹ̀ jù náà ni wípé ẹ máa like kẹ́ẹ̀dẹ̀ máa tẹ love yẹn ó yá àfẹ́kẹ́ flag iṣó yìí ẹ máa bá wa like ẹ kẹ́ẹ̀dẹ̀ máa love ẹ ẹ máa like ẹ kẹ́ máa love ẹ ẹ máa like ẹ máa love ẹ ẹ mú fún wọn wá ẹ mú wá ẹ yọ fún wọn wá ẹ máa like ẹ ẹ máa like ẹ ẹ dẹ̀ máa love ẹ mẹ́kẹ́ flag programu yìí torí àwọn ẹni bí àwọn èèyàn kà lónìí a máa play rẹ̀ a máa like ẹ̀ ẹ mọ̀ pé nǹkan tá a fẹ́ play yìí ohun táwọn èèyàn fẹ́ gbọ́ ní ṣùgbọ́n ẹ dákun ẹ máa like ẹ máa share rẹ̀ ẹ dẹ̀ máa tẹ love o ṣeun bọ́ ṣe ń ṣe yẹn o ṣe a máa play rẹ̀ ẹ dákun engineer so sáré lórí fóònù ni àbẹ́ tún rí mọ́ irọ́ ni a play rẹ̀ adúgbò ẹ̀ bá Suleiman Ẹgbẹ̀jọ́ Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí dáadáa ó yẹ ẹ máa like ẹkùn nìyọ ó yẹ play rẹ̀. ẹ láòdù ẹ díẹ̀. Àpàràpọ̀dà dúró, Yorùbá nation must stand. Gbogbo Yorùbá padà, ilé lóko náà sọ pé, ilé wájọ wá lójú. Àpàràpọ̀dà
dá dúró Yorùbá nation must stand. Ọlá gbogbo Yorùbá pátá. Dákun máa tẹ lọ́ọ̀fù máa ṣe àpúrúdàmù. Ilé lóko náà sọ pé ìlú àjọ wa lójú. Àpàràpọ̀ dá dúró Yorùbá nation must stand. Gbogbo Yorùbá pátá. Ilé lóko náà sọ pé ìlú àjọ wa lójú. Àpàràpọ̀ dá dúró Yorùbá nation must stand. Ọmọlá lè dè lójú ọlákànlé lọ́gbọ́n nínú. Àbíbí ọmọ ìlú ọ̀sán nìyí. Abiri tó fi dé mi ṣe. Mo lè ta lákàpé ìkíni tí mo bá wà. Mo lè fọwọ́ sọ̀yà pé owó dúdú àṣà ni mí. Gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé èdè wa jọ wá lójú. Lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand. Mo ní bá wá ṣe pé báyìí, a bá pé ó dájú. Abọ́ àmúkòkun kò tí ò lọ́wọ́ rí nínú. Kò yàtọ̀ sí bóyá ẹgbẹ́ bá mo dé láláwọ̀ dúdú. Láṣẹ ní àpárapọ̀ kí Yorùbá dá dúró. Látà fínú konú. Lásọ̀kà ó dájú, àjòjì máa mú nílé kó Yorùbá nation must stand. Gbogbo Yorùbá pátá, ilé lóko náà sọ pé èdè wa jọ wá lójú. Lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand. Ẹ pé kò ó Sunday mi. Ẹ pé kò ó Sunday mi o. Akókun má ti di akọni nínú ìyàwó. Ẹ pé kò ó Sunday mi. Akọni tó yọ nílé òun tó gbá ní sílẹ̀ lójú ogun. Òun náà pè lálágbára. Mo mẹ́wé mo mọ́ kò mú olóògùn tó ń jẹ. Níwọ̀n bá yóò ṣe níwájú ìlú ojú tó ti rókun tó dẹ̀tù ti rọ́ṣàrí. Màmí wé ti yẹ tó ń wo òròyé sílé. Bàbá mi fọ́dà fún ọmọ ẹ̀ tó bá mi. Kì í mú nǹkan ogun kó tó lè ṣẹ́rí ogun. Fúnra lọ lọ́hùn ló dẹ̀ ṣe lápọ̀. Kò dẹ̀ sí lọ́wọ́ fún èèyàn ṣe. Ìṣesí ẹbí takọni náà ni. Olóríire èèyàn ní Sunday Igboho. Akọni Oòduà gbogbo lẹ̀ Yorùbá. Akọni Oòduà gbogbo lẹ̀ Yorùbá. Akọni Oòduà gbogbo lẹ̀ Yorùbá. Ọmọ ńlá mo gbé fún Sunday Igboho. Igboho ṣá. Owó bàbá dá mi. Bóyá tí mo bá ní Igboho ṣá. Ẹ sọ pọ́kùnrin ogun. Ọmọ Májàsọ́lá. Ìjàgbọ̀n ìrọ̀rùn tó ń bá ní ìjàmbá ní rẹ o. Kì í sábògùn bójógún ẹ̀tọ́. A ní ẹ má pè mí bó bá jókun tí yóò tọ́. Èyí náà kò mọ̀ tán mi sọ pé kò dáa. Yóò dá lọ́dọ̀ yín lọ́dọ̀ tí wà nìkan ni o. Gbogbo ẹ̀yẹ́ ra lọ́dọ̀ ọ̀rọ̀ yìí o. Olúwa ló bá wa mú Sunday wá. Pẹ̀lú ààrẹ Gani Adams ni. Ọ̀ràn míyàn tó ná ìyẹn lájúlé ọ̀run. Ọ̀run mi là ló ra Yorùbá lójú. Àwọn alálẹ̀ Yorùbá tí wọ́n ti kú tán ti lọ. Ẹlẹ́dàá òkú látànà títí lè rí. Àbọ̀sára àwọn akọni nílẹ̀ yìí. Fúnrọ̀rùn ọmọ Yorùbá. Ká lè bọ́ kúrò lóko àwọn ẹrú. Àwa ara wa la máa gbára sílẹ̀ o. Lọ́ra sọ sílẹ̀ ẹ̀kẹ́ Abíọ́lá. Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ. Ọmọ Yorùbá pátá ń bẹ lẹ́yìn yẹn. Ọkùnrin tó kù lé láyé ń pè lákọni. Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ. Ọmọ Yorùbá pátá ń bẹ lẹ́yìn yẹn. Ọkùnrin tó kù lé láyé ń pè lákọni. Pòfẹ́sọ̀ Bánjí tó jẹ́ Akíntóyè o. Wọ́n ní o má mi kàn máa ṣe bó ṣe ṣe lọ. Akọni èèyàn ọmọ adé ẹ̀ mọ́. Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ. Ọmọ Yorùbá pátá ń bẹ lẹ́yìn yẹn. Ọkùnrin tó kù lé láyé ń pè lákọni. Bóyá kéré o. Bá pọ̀sẹ̀ lórí kéré o. Ẹ pọ̀sẹ̀. Wọ́n máa ṣe prógámù yìí. Níbi tá dé òun gangan nìkan tó ti fẹ́ gbé nǹkan mi. Ibẹ̀ ló ti sọ àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀, àwọn ọ̀rọ̀ ìsítí. Máa ṣe prógámù yìí. Máa lọ́ọ̀fù ẹ̀, máa láìkí ẹ̀. Ẹ gbọ́ mi, ẹ dákun. Sà, ẹni bẹ́ẹ̀ ṣe wà yìí. Nǹkan tó bá yín gangan bẹ́ẹ̀ ṣe wà yìí. Mọ́tò ni sà. Ẹ dákun sọ̀rọ̀ sókè kẹ́kọ̀ọ́ látẹnu yín sà. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ gbọ́ mi yẹn lọ, ẹ̀yin ẹlẹ́yinjú àánú. Ẹ̀yin ẹlẹ́yinjú àánú. Ìwọ tó ń pé wàá sóore, o ò dẹ̀ ní wọ́bẹ̀. Ìwọ aláàánú ènìyàn. Kíkú ṣe pé èmi Kẹ́hìndé Abíọ́dún mo sọ fún wípé dákun fún mi lówó. Gbọ́ mi Bíbélì sọ wípé tí o bá nípa fún láti ṣèrànlọ́wọ́ fún, òun náà lọ́mọ nìkejì rẹ. Ẹ ṣe kí ni ẹ tọ́jú wọn. Sáà, ẹ bá mi pe fóònù nọ́mbà títí gangan. Kẹ́ wá pe àkáǹtì nọ́mbà yín. Sáà,
àwọn èèyàn máa surprise yín àwọn èèyàn máa jọ yín lójú ó ní péèkì tẹ́ ẹ wà yìí ó ní agbára bàbá Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ará Amẹ́ríkà àwọn ará US àwọn ará Nàìjíríà kò gbẹ̀yìn àwọn kò gbẹ̀yìn bíbẹ̀ ẹ wo ẹ máa tẹ love ẹ máa tẹ love ẹ máa tẹ love sáà ẹ bá mi gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ ẹ bá mi pe account number yín. gbogbo ẹ̀yin ará ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́lẹ̀ máa pè mí sí tó sọ pé mi gangan náà ni máa gbé 081 ní nọ́mbà mi 66 ló tún tẹ̀lé 58 ló tún tẹ̀lé Alabi 49 ló tún tẹ̀lé 76 ló wá tẹ̀lé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nìyẹn. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí ẹ pè lẹ́ẹ̀kan sí. ẹ̀yin ará ilé 081 ní nọ́mbà mi ṣe ti kọ́ o 66 ló tẹ̀lé ṣe ti kọ́ o 58 ló tẹ̀lé ṣe ti kọ́ o 49 ló tẹ̀lé ṣe ti kọ́ o 76 ló tẹ̀lé ṣe ti kọ́. ó yẹ wá mi pé ẹ ti pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ó yẹ wá pè account number yín. kò sí wàhálà gbogbo ẹ̀yin tèmi tẹ́lẹ̀ fẹ́ràn mi. ẹ kọ́kọ́ ṣàdúrà fáwọn tó fẹ́ ṣe fún yín. tó bá ṣe pé lóòótọ́ lẹ fẹ́ràn mi lẹ́yìn torí ọkùnrin fẹ́ràn mi. because bí ẹ bá lórúkọ tó ń fẹsẹ̀ balẹ̀ kiri tó ń dọ̀kadà dúró dáadáa sí lórí títí orúkọ ilé ní ìtò bíbá ní mọ́tò pásínà. bẹ́ẹ̀ni. ẹ̀yin ará lólùfẹ́ mi tó dún mi tó ṣe pé tí má bẹ́ẹ̀ lọ òdèrè máa pẹ́ kí n tó débẹ̀ tàbí ká lọ sòdèrè ká gbọ́kadà wọlé tó wà ní sọ́lórí ẹ̀wà nìyẹn kò ojú mu. bóyá àkàtúnàbà mi rè tẹ̀lé máa fowó sí ló máa jẹ mọ́ bóyá fẹ́ràn mi fẹ́ràn obìnrin àkàtúnàbà tẹ̀lé sanwó sí Abdul Fatai Abdul Wasiu 05 87 58 19 20 GTB màmá ní. ẹ tún ẹ bá farabalẹ̀ pé àwọn èèyàn ti mú báírò ẹ gbọ́ mi. wọ́n lẹ́yìn tèmi àkáǹtì nọ́mbà tẹ́lẹ̀ máa fowó sí. bẹ́ẹ̀ni ilé mọ̀ bóyá lóòótọ́ lẹ fẹ́ràn ọba orin Abdul Fatai Abdul Wasiu lórúkọ tó máa gbé wá 05 87 58 19 20 GTB ẹni. ẹ gbọ́ mi a ń gbàwẹ̀ lọ́wọ́ ìwọ náà yọ sàká kò ní ẹni kankan ọdún gbọ́ kò ní ẹni kankan gbogbo ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà US ẹ̀yin tẹ́ wà Nàìjíríà mo máa sọ fáwọn èèyàn mo láwọn tá wà Nàìjíríà á lówó ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà ẹ lówó ẹ̀yin tẹ́ wà US ẹ lówó àwọn tá wà lù lọrin á lówó èmi Kẹ́hìndé Abíọ́dún ọlọ́ngbọ́ mo lówó rè tó wà pé bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ àwọn ló ti ẹ̀kọ́ fún wa ọlọ́ngbọ́ alówó adẹ́sọ̀lọ́sì ọlọ́ngbọ́ ṣùgbọ́n tí wọ́n náà tó bá dọ̀la táwọn náà bá gòkè wà ní wàá lára àwọn tá a ràn lọ́wọ́ ló ti gòkè yìí ṣùgbọ́n tá ò bá ràn wọ́n lọ́wọ́ wọ́n kò ní lè sọ̀rọ̀ dákun ràn wọ́n lọ́wọ́ mo fi ọlá inú àwẹ̀ tá a wà yìí ọlá bí àwẹ̀ ṣe ń gbò wá lọ́wọ́ tá a dẹ̀ ń kígbe tá a ń nà fún tòó dákun bá mi ràn wọ́n lọ́wọ́ bó bá ṣe ń ràn wọ́n lọ́wọ́ Allah máa ràn yín lọ́wọ́ Ọlọ́ máa ràn yín lọ́wọ́ Ṣàngó máa ràn yín lọ́wọ́ Ọya máa ràn yín lọ́wọ́ gbogbo tó bá gbẹ́kẹ̀lé tó bá gbàgbọ́ ọlọ́gbọ́ yóò ràn ọ́ lọ́wọ́ bí ògo ṣe jẹ́ tuntun náà ọlọ́gbọ́ sà ẹ farabalẹ̀ ẹ bá mi pe fóònù nọ́mbà yín ẹ bá mi tún pe àkáǹtì nọ́mbà yẹn ṣé ẹ mọ reason ni wípé ẹ ti ń lọ káàkiri àbí ẹ ti lọ rédíò station kankan rí ẹ ti lọ TV station kankan rí ẹ ti lọ láì kankan rí ẹ kọ́ gbọ́. mo ti lọ rédíò station láì mọ ẹ TV station láì mọ ẹ ìfún nígbà tí TV ga ti wá alhamdulilayi ọpẹ́ ló yẹrú bẹ́ẹ̀ lórúkọ yóò sì mọ́ tó pákéjì ò lè pé. ọlọ́ngbò tọ́ ni nígbà tó gbé mọ́tò fún mi ní jẹ́rìí àbí ṣé ó ti tó jẹ́rìí àbí jẹta ṣé jẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kọjá nígbà tó gbé mọ́tò fún mi èmi náà wá sí èsì sórí orí mi wá ń pé wá àwọn ọ̀rọ̀ tí mi ò rí sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá ń sọ gbogbo àwọn tẹ́wọ̀ pé ta ló kí ló ṣe pìsẹ́ńtà yìí gbogbo wọn wá ń dá mi dúró ẹ dákun ẹ gbé wá nígbà tó jó bẹ̀rẹ̀ ọlọ́gbọ́n mi ò gbé wọn mo ní ọ̀ọ́bì ṣé bẹ́ẹ̀ fi mí ṣe yẹ̀yẹ́ ni wípé mi ò lè lo mọ́tò ẹ dákun mo bẹ̀ yín mo fi bàbá Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ mo fi bẹ̀ yín mo fi ọlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín mo bọ́lá Jésù Kristi mo fi bẹ̀ yín ẹ̀dá kò yẹ ká ràn wọ́n lọ́wọ́ ẹ ká tiẹ̀ wò ó ká sọ wípé fámìlì ni wá
àwa ìgbà wáṣẹ̀ àti Adùn Àṣà Yorùbá TV a mọ̀ pé fámìlì kan ní gbogbo àwọn tá a wà ń bẹ̀ ẹ yẹ ká wá ràn fámìlì wa lọ́wọ́ fámìlì wa lẹ́ni iná yẹ ká ràn wọ́n lọ́wọ́ ẹ dákun ẹ fara balẹ̀ ẹ bá mi pe account number yín a máa play Yorùbá Nation o a máa play rẹ̀ olóyè Sunday Igboho akínyín dáadáa o Gani Adams akínyín o gbogbo ẹ̀yà akọ́nilẹ̀ Yorùbá akínyín o lára àwọn akọ́nilẹ̀ Yorùbá náà ni bàbá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà wà akí gbogbo yín à ń bọ̀ lórí ọ̀rọ̀ yín à ń bọ̀ sáà ẹ fara balẹ̀ ẹ bá mi pe ẹ̀rọ bá ní sọ̀rí kára gba account number yín. Àkọ́bí Òṣùpá wọn nílẹ̀ ẹ̀kan sí 081 ní nọ́mbà mi 66 ló tẹ̀lé 58 ló tẹ̀lé 49 ló tẹ̀lé 76 ló dẹ̀ tẹ̀lé account number mi mà lè yí 05 87 58 19 20 Abdulfatai Wasiu lóko tó máa gbé wá DTB ẹni. ṣé a ti gbọ́ ìwọ tó bá fẹ́ pè wọlé ìwọ tó wà Nàìjíríà tó ọmọ pọ́lẹ́ promise wọn wọ́n fẹ́ ra mọ́tò fún wọn gẹ́gẹ́ lódìdí pè wọlé kí o gbọ́ ọmọ Nàìjíríà gbọ́ ẹ 20 17 1999 àbí wọ́n fẹ́ kí wọn a máa play Yorùbá Nation ẹ gbọ́ sà orin tẹ ẹsẹ̀ gbé jáde a mọ̀ pé track mélòó lórin yìí. Tíráàkì 5 ló wà nínú ẹ̀. Ó dẹ̀ bọ̀ lọ́nà ó ń bọ̀ lọ́nà ní àbó tí wà ń bì kan. Àwọn bọ̀rọ̀gùn rẹ́kọ̀dù yẹn ti jáde síta ó ń bẹ ní gbogbo rẹ́kọ̀dù láti ń plé orin. Òun ló wà. Àwọn fídíò olóko tó kù tó máa jáde ọ́díò ti wà káàkiri. Ọ́díò ti wà káàkiri fídíò nìkan ló kù tó fẹ́ jáde ẹ ti ná owó káì. Àbí abẹ́ tí ìnáwó ni. Àánú Ọlọ́run náà ní kí ṣagbára ẹni. Ṣùgbọ́n gbogbo tẹ́yàn bá ń ṣe ká máa dúpẹ́. Ẹ jẹ́ fi dúpẹ́ kíbi ké promota mi gángan. Promota tí ò wò mí pé mi ò ṣe rẹ́kọ̀dù rí. Kò wò mí pé mi ò ṣe késẹ̀tì rí. Kò tí wò mí pé ayé ò mọ mi rí. Kẹ́ẹ̀ wá mú call me artist. Kó mo lọ sí stúdíò. Ká ṣe rẹ́kọ̀dù. Rẹ́kọ̀dù tí jáde tàbí ìyá fídíò rẹ̀. Àyàfi ìdòbí kó sópa ló ń yáṣẹ́. Bẹ́ẹ̀ni. Alhamdulillah. Ẹ jẹ́ ń gbóríyìn fún promoter mi gangan. Alájú Tajudeen níbi òkú NPC record. L'Amẹ́ríkà ni wọ́n ń gbé. Bàbá ó kọlọ̀jẹ́ kéré òkú délé. Àmì ẹ kéré òkú délé o. Tí ẹ ṣe wò wọ́n sà. Ipò tó wà yìí àwa náà ti wà ń bẹ́ẹ̀ mo máa sọ. Onífíìmù làwa náà. Akáàkiri ṣọ́ọ̀ṣì akáàkiri gbogbo akáàkiri mọ́sálásí kò síbi tá a lọ wọn ní ta ni ta ló mọ̀ ọ́ tí wọ́n jẹ́ Bello ni àbọ̀ ọjọ́dún la dé àlékówó lé ọ lórí jàre ẹ wá wo lónìí àwa náà mọ̀ rè torí ẹ̀ ni mo fi wọ ẹ gbọ́ mi tẹ́ bá rí fídíò yẹn mi ti rí wọ́n ló dúró nínú fídíò yẹn tó ń lò lókè wọ́n lu ẹsìn kí ni wọn ò lò tán nínú fídíò yẹn ta adúpẹ́ lọ́wọ́ promoter yìí adúpẹ́ o ẹ ṣe gan agbé fún yìí agbé fún yìí ó gbé ẹyẹ èèyàn ẹ bá mi gbé fún promoter yìí gbé fún ẹtẹ fún sáà ǹjẹ́ tá a bá rí nínú àwọn ènìyàn tó ń wò wá tó bá pè yín wípé àwọn fẹ́ mú yín lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho ǹjẹ́ máa lọ torí kíkì tẹ kì wọ́n yìí abẹ́ ẹ ti lọ sọ́dọ̀ Gani Adams rí ẹ ti lọ tá a bá rí èèyàn àwọn tó ń wò wá ìfámìlì Gani Adams wà bẹ́ẹ̀ Gani fámìlì Sunday Igboho ó wà bẹ́ẹ̀ ẹ wo gbogbo àwọn táwa bíi fámìlì kan ní gbogbo wa tá a dẹ̀ mọ́ra wa dáadáa ǹjẹ́ tá a bá rí nǹkan pé ọmọ orí o ọwọ́ ẹ̀rẹ́ o ó yá máa bọ̀ àwọn nìkan ẹ̀kú ká tó wọ̀ bẹ̀ ǹjẹ́ máa lọ sà. Kò sí wàhálà mo máa lọ sọ lákọlé yan ńlá mo tẹ̀lé gbólóhùn Sunday Igboho mọ́ mi mo mọ̀ wọ́n dáadáa. Àkọ́bí Òṣùpá ni wọ́n mọ̀ mí sí. Bẹ́ẹ̀ni. Torí mo ti lọlé wọn láì mọ̀ye. Bẹ́ẹ̀ni mo wo fídíò yẹn ṣùgbọ́n orin yìí bó ṣe fẹ́ tẹ̀ wọ́n ló káwọn kankan náà tiẹ̀ gbọ́. Ẹ ká mọ́ bọ̀rọ̀ ògùn gbà tí rẹ́kọ̀dù yẹn jáde. Bẹ́ẹ̀ni. Bàbá wà ní Kútọ́nù gbà yẹn ìgbà yẹn náà mú wọn. Orí live náà ti ń gbọ́ rẹ́kọ̀dù yẹn gbà yẹn. Mi ò ti ráyè mú rẹ́kọ̀dù yẹn fún wọn ṣùgbọ́n wà lọ́wọ́ àwọn ọmọ wọn. Ó wà lọ́wọ́ àwọn ọmọ wọn. Ẹ̀yin ọmọ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o ẹ jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ gbogbo ẹ wo a máa orin yìí a máa gbé sórí page
ẹ bá wa share rẹ̀ ẹ jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ àbí program tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa share rẹ̀ ẹ jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ ẹ dákun ẹ jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ abẹ̀yẹ afọláàánú àwẹ̀ tá a wà yìí àfi ṣe kí ni àfi bẹ̀ yìí ó níbi tó rìn yẹn dé àbí ṣé ká máa gbọ́ lọ ní ẹyẹ èèyàn ṣé ká máa lọ ní ẹ ká gbọ́ ẹ ká gbọ́ ẹ ká gbọ́ ẹ ká gbọ́. Kálẹ̀ gbọ́ kúrò pẹ̀lú hello ta ló wà ń bẹ̀? Ẹ̀rọ ta ló wà ń bẹ̀? Agbọ́n kí lẹ fẹ́ bá ń sọ? Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ ṣeun o. Àmín 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 àmín. Àmín àmín ẹ ṣeun. Mọ́tò wo irú mọ́tò wo lẹ fẹ́ fún wọn? Kí lẹ sọ? Kí lẹ sọ? Kí lẹ sọ àgbọ̀ yín dáadáa? Bẹ́ẹ̀ni 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 àmọ̀ràn nìyẹn ẹ ṣeun ẹ ṣeun adúpẹ́ o. Àlẹ́ àwọn ẹ ṣeun adúpẹ́ ara ìmọ̀ràn náà ni mo rò pé láwọn ní mọ́tò kan gùdẹ̀gùdẹ̀ kan táwọn àti káàkiri ọlọ́ọ̀sẹ̀ yìí náà bẹ́ẹ̀ tó pè wáyé ọ̀rọ̀ sí títí ẹ ní wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó lè ṣẹlẹ̀ wípé ká má mi kàn ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbé fún bẹ́ẹ̀ ṣe ń gbé fún ẹ dákun ó yá ẹ gbé sí i ó yá ó yá ó yá ó yá ó yá ẹnjìníà ó yá ọ̀gá jò ẹ dákun ẹ máa tẹ lọ́ọ̀fù fún ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ dákun ẹ tún bá mi pè fóònù nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ẹ pè fóònù nọ́mbà yín lẹ́ẹ̀kan sí wait wọn ní nọ́mbà 66 ló tẹ̀lé 58 ló tẹ̀lé 49 ló tẹ̀lé 76 ló tẹ̀lé. nọ́mbà wọn náà ni ẹ ti gbọ́ yẹn ẹ dákun ẹ bá wà pè wọ́n ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ dákun ẹ ràn wọ́n lọ́wọ́ àkànṣe ètò lápètò yìí ẹ máa ṣe prógrámù yìí ẹ dẹ̀ máa láìkí ẹ ẹnjíníà sọ ti wà ń bẹ̀. kéèrè o. ọmọ Yorùbá kékulé tó sọ mú tòkó kájàgbọ́ kòrò fóun bẹ̀ Yorùbá jẹ́ kárólú o kálẹ̀ gbọ́ kúrò pẹ̀lú gbogbo àwọn ọba Yorùbá kí wọ́n sọ bójú wa ti là gbogbo àwọn ọmọ Yorùbá o kí wọ́n sọ bójú wa ti là wọ́n ní Yorùbá mọ̀ ọ́ stand. Ẹ gbọ́ gbogbo àwọn ọmọ Yorùbá òótọ́ ni ojú wa ti là ẹ gbọ́ dáadáa ní Yorùbá nation ó ní agbára ẹ rí pé tí o bá ṣe torí tiwọn ẹ rí pé àwọn ò sọ̀rọ̀ kí ló sọ. Àwọn èèyàn pè látòrí WhatsApp ẹ má pè lórí WhatsApp ẹ dákun ẹ pè wọlé ń bí ni àwọn aráàlú òyìnbó ló máa pè lórí WhatsApp kọ ẹ̀yà aráàlú òyìnbó ẹ pè wọlé ni ó náà o 20 17 19 99 ó náà o 20 17 19 99 mo mọ̀ pé àwọn aráàlú òyìnbó àwọn aráàlú òyìnbó àjọ yín lójú sì ti dáadáa mo jẹ́rìí wọn àwọn èèyàn mi ní àwọn fámìlì mi ní àwọn ẹbí mi ní wọ́n á jọ yín lójú ẹjọ́ fún 100,000 ẹjọ́ fún 100,000 kéèyàn 20 fún 100,000 lónìí owó mọ̀ ní 2 million kọ́nù ní 2 million kéèyàn náírà tó wá fún 4 million àyàrá fọ́mọ́tò 4 million ẹ̀ ló ta ló wà bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ sókè láti Òṣogbo òròkì à ń gbọ́ yó ó try bẹ́ẹ̀ ni ẹ̀yin náà stamp wọn ẹ gbé fún wọn wípé lóòótọ́ ẹ tó yẹ kán ràn lọ́wọ́ ni 100 àbí kán ràn wọ́n lọ́wọ́ àbí. Ó dáa
ó dá ẹ ṣeun mi ò ní kẹ́ bí oníṣẹ́ fún wọn 100,000 mo oníṣẹ́ gbé fún wọn 100 pé yes 100% pé tó ṣúọ̀ ni mo béèrè ẹnìyẹn sáré jápa ó láwọn kan nìkan kí wọn ni àwọn yẹn láwọn gbádùn yìí wípé olólùfẹ́ àwọn ni yìí mo rí ẹ láti Yorùbá nation orí ẹ pé èèyàn mi dáadáa lẹ́nu yìí láti ìlú Òṣogbo èèyàn dáadáa ni ẹ máa tẹ̀ fún ẹ máa ṣí ààrẹ sáà mo láwọn èèyàn mi máa jọ ẹ lójú láti ìlú òyìnbó wọ́n á jọ ẹ lójú ní Nàìjíríà yìí náà ṣùgbọ́n sáà ẹ farabalẹ̀ ẹ pé ṣé bí WhatsApp kọ yín náà ni ẹ farabalẹ̀ pé nọ́mbà tó rà ti fẹ́ máa lọ lọ́jọ́ tòní. wọ́n ní lọ́wọ́ yìí owó ètì wọn ní nọ́mbà mi kẹ̀rẹ̀ kọ 66 lẹ́yìn yẹn 58 ní ẹ̀kọ́ sí lẹ́yìn yẹn 49 ní ẹ̀kọ́ sí lẹ́yìn yẹn 76 ní ẹ̀kọ́ sí. nọ́mbà wọn nìyẹn ẹ dákun ẹ pè wọ́n dáadáa ẹ pè wọ́n dáadáa ẹ bá mi ṣàánú wọn ẹ ṣàánú wọn Ọlọ́run ṣàánú ẹ̀yẹ náà Ọlọ́run ṣàánú àwọn ọmọ yín ẹ ti rí báyìí wọ́n ní sà téèyàn bá ní mọ́tò kò dáa lóòótọ́ ọlọ́gbọ́n kò dáa ṣùgbọ́n sà tọ́ba mọ́tò wo ló tiẹ̀ kéré jù náà o tọ́ba ra bíi Sienna Camry pẹ̀sù náà dáa náà ṣùgbọ́n Sienna tó wá pé irú Sienna kì í ṣe irú Sienna tèmi yẹn kékeré ni Sienna ńlá pátápátá wọn tó bá rà fún ìrà pé 8 million kan ní àbí 7 point kìíní kan tó bá rà fún àgbà gbogbo àwọn èèyàn yín kò síbi tẹ́ ẹ dé tí wọ́n sọ pé ìwọ náà lọ tó bẹ́ẹ̀ àbí kò nígbà gbọ́gbọ́ náà lè ṣe. mo nígbàgbọ́ Ọlọ́run lè ṣe ìgbàgbọ́ ló ṣe kókó ìkọ̀síbẹ̀ bá ń bẹ̀ àgò bẹ̀ lọ́wọ́ mọ́ ni èèyàn kí ń gbọ́kàn lé àfọlọ́run ọba nítọ́lọ́run bá ṣe mọ̀ ló ṣe kókó bàbá lásìkò bá tó ta ló lọ sọ pé ó lè tó kò wá sí rúmọ́ tó tán lè fún mi kó sáti jẹ́ ká torí òòrè kéré ó tóbi àgbọ̀dọ̀ dúpẹ́ náà. ẹ wo account number bí ẹ bá mi tú account number yẹn pé ẹ fara balẹ̀ pé account number yẹn gbọ́ mi ẹni sùúrù gbọ́ mi kò sí iye tó kéré ọlọ́ngbọ́ 1,000 kéré sáà rò pé 1,000 kéré ni téèyàn 10,000 tó bá fún yàn ní 1,000 lónà owó mà ní kò kéré kò sí iye tó kéré ìwọ náà fi dá sí dákun dá sí kò sí iye tó ṣe kí ni kò sí iye tó kéré ẹ fara balẹ̀ bá mi pé account number yín. Àkọ́bí Òṣùpá account number àtẹlẹ máa fowó sí níwọ̀nba 0587581920 Wasiu Abdulfatai lórúkọ tó máa gbé wá GTB dẹ́ni. ẹ bá mi tún pé 0587581920 Abdulfatai Wasiu lórúkọ tó máa gbé wá GTB dẹ́ni. mo jẹ́rìí àwọn èèyàn Nàìjíríà olówó wa ni wá Nàìjíríà olówó ni gbogbo àwọn ọmọ Nàìjíríà tó wà l'Amẹ́ríkà náà ẹ gbọ́ mi ẹ gbọ́ ká tó máa lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi jù. 08166 58 49 76. Phone number wọn nìyẹn ẹ gbọ́ mi àwọn wo ló fẹ́ jẹ owó yìí àwọn wo ló fẹ́ jẹ owó yìí àwọn kan tiẹ̀ ti kọ́kọ́ fún yàn kan abẹ́ kí àwọn èèyàn kan jẹ owó yìí lọ́pọ̀ ṣùgbọ́n bá a ṣe máa ṣe nìyí a máa ní program special program lọ́sàn-án ọ̀la a máa ní special program lọ́sàn-án ọ̀la sáà ẹnjíníà mi èèyàn márùn-ún tó bá ṣe à program yìí jù yàtọ̀ sí ẹ̀ńtà fẹ́ fún 2,000 èèyàn márùn tó bá ṣe prógámù jù a máa pín owó ìfún wọn pọ̀gọ́ ṣe jẹ́ tọ́lọ́run bàbá Suleiman Ẹgbẹ̀jì olórí ká pín fáwọn èèyàn fún ìkàwẹ̀ ẹgbọ́n mi one stone ó ti wà ó wọ́n ṣe promo lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ́n tára ń ro làwàfíì náà ṣe kíni làwàfíì wà àpàṣí sùlàfíì ẹ wò tá a bá parí àwẹ̀ ó máa ní agbára ó máa ṣe kíni ó máa ní agbára ó máa ṣe kí ni ó máa ní agbára sáà mo fẹ́ fi ilẹ̀ torí inú àwẹ̀ tá a wà ẹ kẹ̀rọ fún mi ní 5 minutes kan sẹ́ni 5 minutes yẹn gbogbo àwọn èèyàn wà yìí
ẹ kàn bá wa kọrin ẹ freestyle ẹ bá mi kí wọn kinní kan ló yẹ kí n fẹ́yàwó kinní kan ló yẹ kí n ṣe kinní kan ẹ bá mi kọrin àwọn tí ò tiẹ̀ gbọ́rọ̀ yín rí rárá káwọn náà tiẹ̀ kọ́ fún ẹgbà kọ́kọ́ kan fi wọ́n bá wọn tó wà lamẹ́ríkà tó bá yú ẹ̀tọ́ tí ń bú òyìnbó tẹ́lẹ̀ ẹ̀kọ́ tuntun da yín mọ̀ ó yà mú bọ́ ìsà. báwa yé bá rí mi wá ní small òṣùpá mádẹ́lẹ́ mi nìyẹn òṣùpá kékeré náà padà bọ̀ wá dín nílá ṣéjọ́ tẹ̀bí mọ̀dẹ̀ lọ́mọ gbọ́n toro má dìyẹ ó lè padà dàbùkọ ìní làwọn wò sáwọn gan ti mọ̀lá ni báyé bá rí mi wá lọ́mọ ńlá yìí wọ́n ló jọ dádì tọ̀ sí wọ́n mọ̀ lẹ́fẹ́ kó jọ tẹ́lẹ̀ ni wọ́n wojú mi wọ́n mọ̀ wojú dádì mi ọ̀bùrùn Òṣùpá nínú olórin mẹ́ńtọ̀ mi àwọn kan wá béèrè wọn ní dádì mi ń kọ́ mo ní dádì mi èwo wọn lálàyé yín so gbọ́nù tán bàláyé ti wà lámẹ́ ó di July kàláyé ìmìlẹ̀ tó dé Òṣùpá sílé ó ti fọmọ sílẹ̀ lọ ọ̀pọ̀ èèyàn mọ̀ pé omi orí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ni ẹ̀kọ́ bí Òṣùpá mo tún tẹ́ kó fà ní gbòòrò ẹ̀rí ni ṣẹ́wárà wọn tá mọ́ mi tó ṣẹ́pọ̀ mọ́ rírì mi àti kan ló pè mí pé ṣẹ́yìn ni àbẹ́yìn kọ́ mo mọ́ wò lórí YouTube lálálẹ́ mo wá dá lóhùn mo sọ pé mi náà ni ó ní bọ́dà ṣẹlẹ̀ fún mi nọ́mbà yín mo wá wà kó mo rí wí pẹ̀lú sáwẹ̀ kódà má bínú jẹ́ kí n fẹ́ ní nọ́mbà mi àsìnù tán mo bá rí tó pé nọ́mbà mi ló bá pè mí pé kí yọjú sóhun nílé nígbà tí mo délé ẹ̀tàn kọ́ ó ti dín tọ́kí dín tí n kìrẹ pẹ̀tẹ́ ó yí látàdá sínú kù làgbé lọlé ó wá sọ̀rọ̀ kí lọ fi ìjẹsàrí ńlé mo ní rárá o aráàmù mo fẹ́ jẹ. aráàmù nìyẹn tóbìnrin bá ti lè dín tọ́kí fún yẹn lọ́sẹ̀ ẹnu àwẹ̀ àwọn tó wà lamẹ́ríkà ẹ bá mi kọrin fún wọn pé wá kéré oko délé. ẹ̀yin tá amẹ́ríkà ọkọ lọ ń jẹ kéré oko délé iṣẹ́ kan lè dáṣẹ́ ọ̀nà lò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ àlùbáríkà tó wà nọjà ní ká tọrọ ẹ̀rí ni àwọn tí ó yẹ tó ṣe pé wọ́n fẹ́ mọ́ mi ọ̀fẹ́ ló rò pé wọ́n wórí íńtánẹ̀tì ni bẹ́ẹ̀ni èèyàn lo dátà sọ wá lè wo fídíò kò pọ́síbù láyé wo dátà sọ lè wo audio mark ni kò pọ́síbù lórí íńtánẹ̀tì sí bí mọ́ọ̀nì ni wọ́n lò bẹ́ẹ̀ni lórí afẹ́fẹ́ tẹ́wọ̀n ti jẹ́ lòdòrin wa bẹ́ẹ̀ni àwọn kan bí mi ta mo fẹ́ bí fújì jọ sótún nídìí kẹ́ máa bí mi kwẹ́sọ̀ kò yẹn pọ́síbù ohun mi ní o tẹ́ bá fẹ́ mọ mẹ́ńtọ̀ mi tẹ́ bá ní kójọ kẹ́ tún máa wo face mi ẹ lè ní kójọ kẹ́ tún máa wo station mi kẹ́ lè ní gbàgbọ́ pé sáyé ìdílé mi fẹ́ tó tí kì í bá ṣe pé mo mọ dáàdì tó bí mi mo ti lóṣù pàjárùn pálù mọ́ mi. Àwọ̀ ó ní agbára lọ́jọ́ ti tòní mo fẹ́ kí èèyàn wa kan pàtàkì ìlú Ìbàdàn náà wà ẹ rán mi létí rédíò station yẹn ẹ rán mi létí kí lórúkọ Hamzat Oríyọmí kí ni rédíò station wọn náà ṣé Fresh FM kọ́ ni sáwọn kan ní Fresh FM kí wá ni wọ́n Oríyọmí Hamzat akí wọn mo ti rọ́wọ́ wọn ní ìsìn táwọn náà ṣí ètò yìí ara àwọn tó ń jà fún Yorùbá nation náà ni wọ́n ẹ ṣeun o adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ ẹ dákọ̀ lè bá mi tún láìkì kí n tún rí station yẹn dáadáa ó ti wà nú mẹ́mórì nìyẹn tá a bá ti lè fi síbẹ̀ bẹ́ẹ̀ yẹn adúpẹ́ lọ́wọ́ yín àwọn èèyàn nífẹ̀ẹ́ yín àbákàtì yín kọ́ ni ẹ wò sákàtì yín kọ́ ni ṣé ẹ kọ́ lélẹ́yìí ẹ ti delete Agidigbo FM ẹ ṣeun adúpẹ́ o Agidigbo FM èèyàn ti wá ní adúpẹ́ o adúpẹ́ kò ní bàjẹ́ o àní sọ̀rọ̀ sọ àwọn èèyàn máa nífẹ̀ẹ́ wa ní o ẹ ṣeun adúpẹ́ o ara àwọn èèyàn ti wá ní ìlú Ìbàdàn l'Óṣogbo àwọn nìyẹn mo lẹ́kì ọ̀gá òun ṣe nǹkan tó dùn mọ́ mi inú wọ́n tẹ̀lé kéèsì kan láti Òṣogbo wọ́n dẹ̀ wọ́ ṣùgbọ́n ọ̀nà tiwa kọ́nù ibi táwa ń lọ kọ́nù ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun adúpẹ́ o sáà tó bá ti jọ́ tán tá a bá pèsè máa padà wá sórí ètò yìí. kò sí wàhálà mo máa wá àbẹ̀ṣẹ́kí lápá àjùká kọrin àgùnmọ́ bá ń sẹ́yìn tagi mi ò máa tá a dà rárá bàbá tó bá ti àmú máa wá mo rí lè appreciate torí kan tó dẹ̀ ní ayé ń fẹ́ sẹ́ni yóò ṣe èyàn kọ́kọ́ máa ń dẹni ànàkó tó dẹni èní. bẹ́ẹ̀ni àti rí Àgídìgbò ẹ dákun ẹ̀yin Àgídìgbò Àgídìgbò FM ẹ dákun
sà ṣé ẹ máa Agidigbo FM. Agidigbo FM mú mọ́ wọn látọwọ́ rí ọmọ àmì sáà ti. ṣé wọ́n ti gbé lọ́sọ̀rí prógrámù. mi ò ti dé bẹ̀rẹ̀ máa ń gbọ́rọ̀ yìí. wọ́n á pè yín èèyàn dáadáa lọ́gá wọn èèyàn dáadáa ẹni ńlá ni Agidigbo àwọn mo tẹ́ fún ni mo tẹ́ fún mo gbé fún ni mo gbé fún mo gbé fún mo gbé fún wọ́n fọ́lọ̀ wà náà fọ́lọ̀ wọn gbogbo prógrámù tó ń ṣe lọ́dọ̀ wọn kì í ṣe kò sí prógrámù yẹ̀tìyẹ̀tì bíbẹ̀ ṣùgbọ́n sà láìpẹ́ láì jìnnà wọ́n máa pè yín tí ẹ ti gbọ́ màá tẹ̀ wá jáàtì wọn private màá bá wọn sọ̀rọ̀ wọ́n máa pè yín wọ́n máa gbé wá àní kí déètì òní. ní 20. òní ní 20 ọlọ́ngbọ́ níwájú ọlọ́àdèyàn èmi ìmọ̀ bọ́lá òsì máa ṣe o sà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti nígbàgbọ́ ní last week èmi ò mọ̀ pé mo lè ní sí ẹ náà ńlá sà mi ò mọ̀ wọ́n kàkọlẹ̀kùn kókókókókókó Kẹ́hìndé Abíọ́dún mo ní yẹ́s wọ́n ní ká gbé mọ́tò yìí fún ọ mo lè fẹ́ ya wèrè ṣùgbọ́n mo ní èmi náà rèé lọ́sẹ̀ tó tún tẹ̀ lọ́sẹ̀ yìí náà kọ́ ni 1 plot of land ẹ̀dọ́sẹ̀n ṣe lórí ọ̀rọ̀ tá a sọ yìí náà ṣùgbọ́n àdúpẹ́ àmọ́ lórí fún gbogbo ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn bùn mí lówó bẹ́ẹ̀ làwọn èèyàn bùn mí káàdì ṣùgbọ́n mo mọ̀ èmi mo bọ́lọ̀ ṣe fẹ́ ṣe ti tí náà ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀ẹ́dì mọ́tò ẹ̀ẹ́dì ṣètúnú àwẹ̀ ni sà sàmì ẹ̀ẹ́dìgbàgbọ́ ó ní ẹ̀dùn ẹgbẹ́ mi tó wà l'Amẹ́ríkà pé bọ́bọ́ yóò tẹ̀ nígbàgbọ́ ohun tó kéré nù kàtà lè ṣe ọdún ọgbọ́ yóò ṣẹlẹ̀ sà èmi ò mọ bó ṣe fẹ́ rí tó nípa àti ẹ̀ gbọ́ wípé ẹ ṣe orin fún Yorùbá nation tí gbogbo èèyàn dẹ̀ gbọ́ sà ẹ bá mi tún play ẹ bá mi tún orin Yorùbá nation yẹn play táwọn èèyàn gbọ́ orin Yorùbá nation yẹn tẹ́ ẹ̀ dẹ̀ kọ́ ẹ tí orin Yorùbá nation yẹn tí ò bá láìkẹ̀ kó sọ pé òun ò láìkẹ̀ kó táìpẹ̀ sórí rẹ̀ ẹ dákun ẹ bá mi wá kẹ́ ẹ bá mi tún play orin Yorùbá nation kéde gẹ́gẹ́ ṣe kí ni tí mo ń gbọ́ tí mo dẹ̀ ń jó ẹ bá mi tún play engineer ọ̀sán ọ̀rẹ́ làwọn ẹ̀mẹ́yẹ̀ká wẹ̀ sí òwe ó yẹ ẹ̀mẹ́yẹ̀ká wẹ̀ sí òwe. gbogbo Yorùbá pátá lè lóko náà sọ pé èrè wá jọ wá lójú lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand gbogbo Yorùbá pátá lè lóko náà sọ pé èrè wá jọ wá lójú lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand. ọ̀la gbogbo Yorùbá pátá gbogbo Yorùbá pátá lè lóko náà sọ pé èdè wa jọ wá lójú lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand gbogbo Yorùbá pátá lè lóko náà sọ pé èdè wa jọ wá lójú lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand. ọmọ lálédè tó jọjú tó lákànlé lọ́gbọ́n nínú èdè abínibí ọmọ dúdú àṣà ni mí abiri tó fi débi mo lè ta lákàpé nígbìdì tí mo bá wà mo lè fọwọ́ sọ̀yà pé ọmọ dúdú àṣà ni mí gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé èdè wa jọ wá lójú lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand. mo ní bàbá ṣe pé báyìí àbá pé ó dájú àbọ̀ àmútòkùn bọ̀ tí ò lọ́mọ rí nínú yàtọ̀ sí bóyá ẹgbẹ́ bá mo dé láláwọ̀ dúdú láṣẹ ní àparapọ̀ kí Yorùbá dá dúró tátà fínú konú tàṣọ̀kan ó dájú àjòjì máa mórí lẹ́kọ̀ọ́ Yorùbá nation must stand. gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé èdè wa jọ wá lójú lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand. Àpèkò ó Sunday mi. wọ́n náà máa gbọ́. Àpèkò ó Sunday mi o. ó Sunday máa gbé fún. Agbókun má ti di akọni nínú ìyàwó. Àpèkò ó Sunday mi. Akọni tó yọ ní léwu tó gbá ní sílẹ̀ lójú ogun. Òun náà pè lálágbára. Mo mẹ́wé mo mẹ́bò mo lóògùn tó ń jẹ. Níwọ̀n bá ní o ṣe níwájú ìbò. Ojú tó ti rókun tó dẹ̀tún ti rọ́ sáré. Má fi wé sí ẹ tó ń wò lóye sílé. Bàbá ní fádà fún ọmọ ẹ tó bá bí. Kì í mú nǹkan ogun kó tó lè ṣẹ́rí o. Fúnra Ọlọ́run ló dẹ̀ ṣe lákọ̀ọ́rí. Kò dẹ̀ sí lówó fi ń tún téèyàn ṣe. Ìṣesí ẹbí takọni náà ni. Olóríire èèyàn ní Sunday kò. Akọni Oòduà gbogbo lẹ̀ Yorùbá. Akọni Oòduà gbogbo lẹ̀ Yorùbá. Akọni Oòduà gbogbo lẹ̀ Yorùbá. Ọmọ ńlá mo gbé fún Sunday kò. Ìgbòho òòṣà owó bàbá dání. Bóyá tí mo bá ní gbòho òòṣà ẹ̀sọ́ mọ́kùnrin ogun. Ọmọ Májàsọ́lá ìjọba ìrọ̀rùn tó ń bá ní ìjàmbá ní rẹ o. Kì í sáfògùn bójógún ẹ̀tọ́. A ní ẹ má pè mí bó bá jókun tí yóò tọ́.
ṣùgbọ́n mi sọ pé kò dá yóò dá lọ́dọ̀ yín lọ́dọ̀ tí wà èèyàn ní o. èèyàn ní o lọ́dọ̀ tèmi èèyàn ní. ẹlẹ́dàá ó dùwà ló bá wa mú Sunday wá pẹ̀lú ààrẹ Gani Adams ọ̀ràn míyàn tó nú ìyẹn lájúlé ọ̀run mi là ló la Yorùbá lójú àwọn alálẹ̀ Yorùbá tí wọ́n ti kú tán ti lọ ẹlẹ́dàá òkú látànà sí sílé mi àkọsà àwọn akọni nílé yìí fún rọrùn ọmọ Yorùbá ká lè bọ́ kúrò lóko àwọn ẹrú àwa ara wa la máa gbára sílẹ̀ o lọ́ra sọ sílẹ̀ ẹ̀kẹ́ ò Abíọ́lá Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ ọmọ Yorùbá pátá ń bẹ lẹ́yìn yẹn ọkùnrin tó kù lé láyé ń pè lákọni Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ ọmọ Yorùbá pátá ń bẹ lẹ́yìn yẹn ọkùnrin tó kù lé láyé ń pè lákọni Professor Banji tó ń jẹ́ Akíntóyè o wọ́n ní o má mi kàn máa ṣe bó ṣe ṣe lọ akọni èèyàn ọmọ adé ẹ̀ mọ́ Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ ọmọ Yorùbá pátá ń bẹ lẹ́yìn rẹ̀ ọkùnrin tó kù lé láyé pé lákọni. Bóyá kéré o. Kéré o. Bóyá kéré o. Kéré o. Ọmọ Yorùbá. Kéré o. Kékulé kó sọ fún tòkó. Kéré o. Kádàgbọ́ kòrò fóun bẹ̀. Kéré o. Yorùbá jẹ́ ká ronú o. Kéré o. Ká lè bọ́ kúrò pẹ̀lú o. Kéré o. Gbogbo àwọn ọba Yorùbá. Kéré o. Kí wọ́n sọ bójú wa ti là. Kéré o. Gbogbo àwọn ọmọ Yorùbá o. Kéré o. Kí wọ́n sọ bójú wa ti là. Kéré o. Wọ́n ní Yorùbá mọ̀ ọ́ stand. Kéré o. Àwọn ṣé wọn náà ti wá rí bá o wípé ẹ tó ṣiṣẹ́ yìí ó yẹ ká ṣe kí ni ó yẹ ká ràn lọ́wọ́ ọ̀nàgbọ́ Àgídìgbò FM ẹ jọ mí lójú o ẹ ṣe mo dúpẹ́ o mo rọ́wọ́ yín gidi gan ṣùgbọ́n ẹ má gbàgbé àwọn wọ́n gbọ́dọ̀ ra mọ́tò kó sùn yìí tó parí bẹ́ẹ̀ ṣe máa ṣe mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe gbé wá sórí program tí gbogbo ayé máa rí mo mọ̀ wípé Facebook yín rédíò yín mo gbé fún mo bẹ́rí fún mo mọ̀ bẹ́ẹ̀ ni ẹ wo bàbá ẹ bá mi pe ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yín kí ẹ bá mi pe àkáǹtì nọ́mbà yín ká máa lọ lọ́jọ́ tó. Òṣùpá ká tó máa tẹ̀síwájú. Yes. Kẹ́rẹ́kẹ́rẹ́ mo ti múra àdúgbò mi ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́tún lè máa pè mí sí lórí WhatsApp tó ṣe pẹ́lẹ́ pè mí sí lórí Messenger tó ṣe pẹ́lẹ́ wò mí sí ẹ má gbìyànjú kẹsà ti tẹ nọ́mbà mi tẹ má gbìyànjú láti tẹ nọ́mbà mi 081 ní nọ́mbà mi lẹ́yìn náà 66 ló tẹ̀lé tẹ bá kọ yẹn tán 58 ló tẹ̀lé 49 76 ló tẹ̀lé. Àwo òrọ̀ náà ti gbọ́ yẹn ìwọ tó bá fẹ́ béèrè kíkọ́ lọ́wọ́ wọn nọ́mbà wọn nìyẹn ìwọ pè wọ́n adúgbò lọ́wọ́ gba àwọn tájọ mẹ́tò yìí wá gbogbo ẹ̀yin tẹ́ àwa nísọ̀rọ̀ kó má ṣẹlẹ̀ ó ní àwa owó wà bàbá wa Sulemani Ẹgbẹ̀jì ló kó kalẹ̀ wọ́n ní ká fáwọn èèyàn fún ẹ̀bùn ṣùgbọ́n kí lára fi fún àwọn èèyàn fún ẹ̀bùn náà ni wípé ẹ máa share program yìí afẹ́wọ̀ yìí èyí tẹ́ fẹ́ share èèyàn márùn-ún tó bá ti share ẹ̀jù àní special program lọ́la bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ ẹ wo akọni tó bá láàgùn ó yẹ ká ti mọ̀ wípé ó ní agbára ni ẹni bí ẹ ti ṣe wà ń bí tá a lè tún láàgùn tó báyìí ó yẹ ká ti mọ̀ wípé ó ní agbára ni ètò tá a mú wá yìí special program ni àkànṣe ètò ni ẹ wọ sá àti fífìlà ẹjọ fífìlà àbáwá Sulemani Ẹgbẹ̀jì ni àbáwá oníkàmú ní òun lèmi náà dé yìí ẹdẹ sórí ùnì ulèmí náà dé yìí ùnì èmi náà dé ní èmi náà dé adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ kẹ́bù fún wa adúpẹ́ amọ̀lóore akí Alhaji Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ kí lẹ sọ táìtù kíni ṣé táìtù orin Yorùbá àbí Yorùbá nation ní táìtù ẹ̀ Yorùbá nation ní táìtù ẹ̀ ẹ láti ibi tó ti ń ta kẹsẹ́ẹ̀tì ẹlẹ́gbẹ̀rẹ̀ Yorùbá nation látọwọ́ ọmọ àkọ́bí Òṣùpá ni ọmọ ńlá ẹ wò ẹ béèrè fún ẹ wò ó tún dìgbà míì ó dọjọ́ rẹ orúkọ tèmi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip lórúkọ tèmi ẹ wò àníkú aburú sí wa ẹ ṣe àpọ́gàmù kí wọn náà lè láǹfààní fún owó yìí ọ̀gájò Julie editor
Blessing Daddy Yo Gani ẹ wo àwọn tó yẹ kẹ́ máa rí wa wò nìyẹn ó tẹ kí ni ó tún dọ̀la bí ògo ṣe gẹ́tọ̀ lọ ó dàbọ̀.